èyí nìkan làdúrà mi sí Olúwa ṣẹ̀dá mi. èyí nìkan làdúrà mi, mo ti mọ̀nà ìyè yìí náà. Mi ò ní yẹsẹ̀, mi ò ní padà. Ètò ìwà àṣẹ Olúwa ìyá máa mú wá sílé etí ìbò ẹ̀yin lé gbogbo ìgbà. Ó náà làátọ́ dé sọ́nù ẹ̀ lójúmọ́ ètò ní gbogbo ẹ̀yin olólùfẹ́ wa yẹ máa ń wò wá. Orúkọ ìtẹ́mi kò yí padà. Dámiró Daniel yìí ti náà ní òun náà lè ẹ̀tọ́ bá pọ́ délé rí ètò àṣẹ Olúwa. Yá máa ń gbé àwọn àlejò wọ fún yín lóríṣiríṣi. Lónìí àlejò mi ọtí tó wẹ́lì kalẹ̀ yá àtọ́jọ́ fomi jomi toro ọ̀rọ̀ fúnra wa. Àdúpẹ́ lọ́wọ́lọ́wọ́ ẹjọ́ ń kọjá lọ sọ́dọ̀ yìí bàbá Fúnkẹ́. Ẹ káàbọ̀ bàbá. Ẹ káàsán. Ẹ kú ìdédé àsìkò yìí náà. Ọlọ́run ní ká kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ fún wa lé orúkọ yín. Orúkọ mi ní ẹ̀ẹ̀kan sí lẹ́kùnrẹ́rẹ́ òun náà ni Pastor Elijah Ọlárìndé Ìjàọlá láti inú ìjọ Chapelle de Renaissance ti ìlú Ìpòbẹ́ Ayẹ́rẹ́ Àgbàrò. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí Ayẹ́rẹ́ Àgbàrò ìbẹ̀wé náà ni wọ́n ti ń darí ìjọ. Àdúpẹ́. Ẹ̀yin lónìí Fúnkẹ́ tẹ̀síwájú bàbá ẹ fún wa lé àdúrà. Ẹ jẹ́ kí a gbàdúrà níbi gbogbo tí a ti ń wò wá ní àkókò yìí. Orúkọ Jésù. Amen. Ọlọ́run ayérayé a dúpẹ́ lọ́wọ́ rẹ nínú oṣù àjíǹde oṣù kẹrin. A dúpẹ́ torí pé ọwọ́ rẹ wà pẹ̀lú wa ní gbogbo ìgbà, torí pé ẹ̀ ń bẹ pẹ̀lú wa ní ọjọ́ gbogbo nígbà gbogbo. Ẹ̀ ń sún wa síwájú, ẹ̀ ò já di èrò yìí. Ẹ gba ọpẹ́ wa. Àmín. Ẹ gba ọpẹ́ wa. Amen. Ẹ gba ọpẹ́ wa. Àmín. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ilé iṣẹ́ yìí Sọ́lọ́ TV torí pé ń tẹ̀síwájú ó sì ti gòkè àgbà. Ògo ni forúkọ yín lókè ọ̀run. Dúpẹ́ fún olóòtú wa tọ́lọ́run ń lò fún wa àti àwa náà pẹ̀lú tí à ń ríra wa lójoojúmọ́. Olúwa gba ọpẹ́ wa. Àmín. A gbàdúrà lẹ́ẹ̀kan sí nínú iṣẹ́ ìránṣẹ́ tí ó sẹ́yìn sọ̀kalẹ̀ sáàrin wa. Àmín. Wá bá wa pàdé. Àmín. Bá ọkà wa sọ̀rọ̀. Àmín. Gbogbo àwọn tí a ń wò wá ní àkókò yìí lórúkọ Jésù Ọlọ́run bá yín pàdé. Àmín. Àṣírí ohun tó yẹ kẹ́ mọ̀ Ọlọ́run tú fún wa. Àmín. Ní orúkọ Jésù Olúwa wa. Amen. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin bàbá ibi yá ti bẹ̀rẹ̀ lójúmọ́ ètò ní òun náà ní. A bá wo lónìí dáadáa rí mọ́fọ̀lé ọ̀pọ̀ ló wà. Yọ jẹ́ pastor evangelist alàgbà ìwòlíì gbogbo ẹ̀ ó sàpọ̀ léríṣiríṣi ẹ̀bùn yọlọ́run fún ránṣẹ́. Àmọ́ lábàáwo yóò ní lípele yẹ ọwọ́ yìí rí i pé ọ̀pọ̀ kúkó tó fi dúró lépo ìpásítọ̀ ọ̀pọ̀ kúkó fi dúró lébẹ́gbọ̀mí àyàfi wòlíì. Kí n fa àyòfò jẹ ipò ìwòlíì làwa ń dúró ní nọ́ṣẹ́ ìránṣẹ́. Ẹ ṣeun olóòtú. Ọ̀rọ̀ yẹn ó pín síbi mẹ́ta, ṣùgbọ́n ẹ jẹ́ ká yẹ ẹyọ kan wò nínú ẹ. Ó ṣeé ṣe bóyá a lè wé kejì nítorí àsìkò yìí wa. Ohun àkọ́kọ́ náà òun náà ni àìbẹ̀rù Ọlọ́run. Àìbẹ̀rù Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Òun ṣe bí bóyá Ọlọ́run ló fún ló gbé sí wẹ́ẹ̀fọ̀ lébọn àsìkò yá adé yìí ipò ìwòlíì ṣáàlì kan máa dùn ká má tọ́ wo pásítọ̀ gbòmí. Kò rí bẹ́ẹ̀. Torí àkókò ìwà mo kàn lè mú wa lọ nínú ọ̀rọ̀ Ọlọ́run bóyá bí ẹsẹ̀ Bíbélì méjì. Ṣé rí iṣẹ́ ìránṣẹ́ ti wá di nǹkan lónìí tó ti kó lérí ọwọ́ ibi tí Ọlọ́run ń pè wá sí. Ó wá mú kí àwọn ènìyàn kí wọ́n máa rín ìránṣẹ́ Ọlọ́run wọn fín. Màá sọ kókó mẹ́ta fún wa nínú gbólóhùn méjì tá a la fẹ́ yẹ̀ wò. Ṣé rí mo sọ fún wa pé àìbẹ̀rù Ọlọ́run ló fà. Bẹ́ẹ̀ni. Nítorí pé iṣẹ́ ìránṣẹ́ tí a gbélé wa lọ́wọ́ pé ká wá ṣe kì í ṣe ìfẹ́ inú ara wa bí kì í ṣe ìfẹ́ inú Ọlọ́run. So lóde òní ọ̀pọ̀ ló ti ń ṣe ìfẹ́ inú ara rẹ̀ tó fi ìfẹ́ Ọlọ́run sílẹ̀. A ti ń gbéra níwọ̀. A ti ń gbéra níwọ̀. Nítorí pé kí ni iṣẹ́ ìránṣẹ́ wòlíì ó jẹ́ sọ́pọ́ọ̀tì fún ìhìnrere, ó jẹ́ sọ́pọ́ọ̀tì fún iṣẹ́ ìránṣẹ́. Báwo ni mo lè sọ? Ó jẹ́ ìrànlọ́wọ́ fún iṣẹ́ ìránṣẹ́. Wòlíì wà. Dáadáa. Ẹ wo ẹ jẹ́ ká mú àpẹẹrẹ, mo mú kékeré ká fi ṣàpẹẹrẹ fún iná mẹ́ta tí mo fẹ́ sọ. Ẹ wo kẹ̀kẹ́ tàbí mọ́tò. Bó ṣe fáìn yẹn nǹkan táwọn ọlọ́pàá máa ń jà ń díẹ̀ jù tí ìjọba fọwọ́ sí òun náà ni pé bí kẹ̀kẹ́ yẹn ṣe lè fáìn kọ ní gbogbo nǹkan tó ó gbọ́dọ̀ ní jígí. Bẹ́ẹ̀ni kí ni ìdí jígí yẹn? Pé ká máa wo ohun yẹn ń bọ̀ lẹ́yìn pé kí nǹkan má kọlù wa káwa náà sì mọ́ do kí nǹkan wa kọlù wa. Bẹ́ẹ̀ni àwọn náà ká má kọlù nǹkan. Bí jígí ni wòlíì jẹ́ lára iṣẹ́ ìránṣẹ́. Láti lè mọ ọmọ wọn yóò fẹ́ ṣẹlẹ̀ sí iṣẹ́ ìránṣẹ́ ní ọjọ́ ọ̀la tàbí lọ́wọ́lọ́wọ́ àti ọ̀nà àbáyọ bó bá ṣẹlẹ̀ pàápàá. So lóde òní
àìbẹ̀rù Ọlọ́run ti mú kí ọ̀pọ̀lọpọ̀ sọ ìran wòlíì di oúnjẹ. Dáadáa nítorí ìdí ni pé bẹ́ẹ̀ bá wo dáadáa ẹ rí i pé bẹ́ẹ̀ bá pe ẹnìkan ní pásítọ̀ tàbí evangelist àbí bóyá olùkọ́ni ni àwọn èèyàn kì í sábà bọ̀lá fún. Ìdí ni pé dáàdi wọn ṣùgbọ́n bá jẹ́ pé wọ́n bá sọ pé wòlíì lẹ́ni yẹn wọ̀ àwọn èèyàn á bẹ̀rù pàápàá jùlọ ó lọ sọ ohun tó ń ṣe wọ́n fún wọn. Ẹ̀rí sìn so kò ṣe yẹ kó rí bẹ́ẹ̀. Ìbọ̀wọ̀ gbọ́dọ̀ wọ̀ fún ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ pé wòlíì ni lóòótọ́ ṣùgbọ́n kì í ṣe Ọlọ́run yá ń sìn. So ọ̀pọ̀ ti fún Ọlọ́run sílẹ̀ lónìí ní wòlíì ni wọ́n ń sìn. Bẹ́ẹ̀ni bàbá wo dáadáa máa fi ẹsẹ̀ Bíbélì méjì hàn nítorí àkókò wa kò tó nǹkan nítorí àwọn yìí wà nínú ilé. Fún àpẹẹrẹ ìwé Mátíù orí 20 ẹsẹ̀ 20 lé 6 lè kí n tibẹ̀. Ó ní ṣùgbọ́n ọ̀rọ̀ kan ló bá bọ̀ títí débẹ̀ máa tó fún wa ní. Ó ní ṣùgbọ́n kì yóò rí bẹ́ẹ̀ láàrin yín. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá fẹ́ ipò nínú yín ẹ jẹ́ kí ó ṣe ìránṣẹ́ yín. So ìránṣẹ́ la jẹ́ fún àwọn ènìyàn. Ìránṣẹ́ la jẹ́. Àwa gbà bí a bá jẹ́ wòlíì tàbá a bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run a gbà láti jẹ́ ọmọ ọ̀dọ̀ fún àwọn ènìyàn tí Ọlọ́run kó lé wa lọ. Gbogbo pé ọmọ ìdán wá ẹ máa ń ṣe kìíní káfọ́lì ọmọ ọ̀dọ̀ lè ránṣẹ́ jẹ́ fún. Ọmọ ọ̀dọ̀ ni torí kọ̀ǹdíṣà ayé wọn gbọ́dọ̀ dá sí ìfúnná Ọlọ́run kọ́dún káwọn èèyàn ẹ lè bọ́ nínú ìṣòro yìí. So lóde òní nìsín ipò yẹn làwọn èèyàn ń dùn wọn òṣìṣẹ́ yẹn mọ́ ó wá mú káwọn èèyàn máa ṣègbè. So bí ọ̀nà yẹlòmíì lè fi gba owó kó ná tàbí kán rí owó mọ́tò gbà àbí káwọn náà kọ́ ilé lákùn àbí kán lọ Jerusalem ni wọ́n ń sáré dídú ẹ̀mí àwọn èèyàn àti láti ṣe ààbò kí nǹkan búburú má bàa ṣẹlẹ̀ sí wọn kò sí orí ọ̀fẹ́. Ẹsẹ̀ 20 àti ẹnikẹ́ni tí ó fẹ́ olórí nínú yín òun ni yóò ṣe ọmọ ọ̀dọ̀ yín. Ó láṣẹ ọmọ ọ̀dọ̀ yín. Bẹ́ẹ̀ ni ohun tí Jésù sọ nìyẹn. So lónìí ọ̀pọ̀ kò dúró ẹ̀ mọ́. Ẹ jẹ́ ká wo ìdí tí mo sọ pé support help pé ìrànlọ́wọ́ ni wòlíì jẹ́ fún iṣẹ́ ìrànṣẹ́. Ẹ jẹ́ ká wo ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run kan ìwé Éfésù orí 4 ká wo kíkà ẹ̀ láti ẹsẹ̀ 8 kí ló wí fún wa. Ó kà báyìí pé ó ní nítorí náà ó wí pé nígbà tó gòkè lọ sí ibi gíga ó di gbèkùn ní gbèkùn ó fi ẹ̀bùn fún ènìyàn. Ó fọ ẹ̀bùn fáwọn oníyàn. Ẹ máa gbọ́ o ẹsẹ̀ 9 ǹjẹ́ ní ti pé ó gòkè lọ kí ni ó jẹ́ bí kò ṣe pé ó kọ́ sọ̀kalẹ̀ lọ pẹ̀lú sí ìsàlẹ̀ yẹn ni Jésù yà sọ nípa ó lọ ṣẹ́gun ibojì náà ìsàrè ó lọ ṣẹ́gun ibẹ̀ náà ó wá gu ọ̀run lọ. Ẹsẹ̀ 10 ẹni tí ó sọ̀kalẹ̀ òun kan náà ló sì ti gòkè rékọjá gbogbo àwọn ọ̀run kí ó lè kún ohun gbogbo. Ẹsẹ̀ 11 tí mo fẹ́ fi sọ gbogbo ọ̀rẹ́ fún wa ó ní ó sì fi àwọn kan fún ni bíi àpọ́stélì ìyẹn ni àwọn olùdásílẹ̀ bẹ́ẹ̀ni ká máa dájọ́ sílẹ̀ pé bàbá rí ònìyàn méjì mẹ́ta yẹn lọ pé àwọn fàyè àwọn Jésù ẹ kọ́ ṣọ́ọ̀ṣì fún wọn kán bẹ̀ sí ní péjọ kán máa gbọ́ ọ̀rọ̀ ìyè libẹ̀ àti àwọn mìíràn bíi wòlíì ibi adé nìyẹn. So bí wòlíì bá wà nínú ìjọ kan ẹ máa ṣọ́ kinní kan o ní ohun tí Jésù sọ àti ohun tí Ọlọ́run torí ẹ̀yàn iṣẹ́ wòlíì òun náà ni pé kí ó wà pẹ̀lú ẹnìkan. Wòlíì kò wọ́ pẹ̀lú ọ̀nìkan. Bí nǹkan kan bá fẹ́ ṣẹlẹ̀ níbi tí wọ́n wà yẹn káṣírí ni mo káṣírí tó. Lára wọn la alásọtẹ́lẹ̀ wọn yẹn ṣùgbọ́n lóde òní alásọtẹ́lẹ̀ kan ti fẹ́ dájú. Tipẹ́ kátẹ̀ ti ń dá. Ó ti ń dá ni kò sí ń dán fẹ́. Wòlíì kò fẹ́ gbé lábẹ́ oníkan àfúgbọ́n àwọn kan bá fẹ́ gbé lábẹ́ nítorí pé kò fẹ́ kẹ́nìkan pàṣẹ fún. A jẹ́ iná bí n bá gbọ́n iye dáadáa pásítọ̀ aṣọ́wọlé oyè pásítọ̀ fúnra ẹ̀ wòlíì olùrànlọ́wọ́ ló jẹ́ jẹjẹ bí ọ̀rọ̀ Ọlọ́run ẹ máa gbọ́ àpọ́stélì olùdásílẹ̀ lọ́hùn bẹ́ẹ̀ni ìjọ àádáni lè gbé ẹ sérí ẹ wòlíì àti àwọn mìíràn bíi evangelist ó làwọn onísọjí máa ń bẹ kiri ibi ogbó yẹn àti àwọn mìíràn bíi olùṣọ́ àgùntàn ó lẹ pásítọ̀ ìyá gbé ọ̀rọ̀ Ọlọ́run ká máa kọ́ wọn yẹn lẹ́kọ̀ọ́ yẹra fẹsẹ̀ lọ ṣe ìrìbọmi ṣe báyìí ṣe tọ̀hún àti àwọn mìíràn bíi olùkọ́ni àwọn yìí máa ń ṣe ẹ̀kọ́ Sunday school fún àwọn ènìyàn. So lóde òní wòlíì ká ẹ̀ ló fẹ́ dà lérí ìjọ ẹ̀ kó máa ṣe pásítọ̀ kó ṣe evangelist kó ṣe wòlíì kó ṣe olùdásílẹ̀. Lórí bàbá wo lónìí bàbá ẹ̀rí mọ̀ fọ̀lí ọ̀pọ̀ kú ń kó gbogbo ẹ̀bùn náà pọ̀ òmìnir wòlíì òmìnir pásítọ̀ òmìnir gbá òmìnir ọwọ́ prọfẹ̀tì gbogbo ẹ̀ ni mo wá kí ó dé ṣé Ọlọ́run náà ti àpá pọ̀ ni àbáwọ̀ àwọn ènìyàn là ń pa á pọ̀. àwọ̀ ènìyàn ni ìdí tí mo fi sọ pé ó pín sí méjì ọ̀nà kejì lélẹ̀ nígbà míì Ọlọ́run lè fún ránṣẹ́ Ọlọ́run kan ní gbogbo ẹ̀bùn yẹn ṣùgbọ́n òun nìkan kò lè dá lò fún ara ẹ̀
kò lè dá lọ ìdí ni pé kò lè rí gbogbo ẹ̀bùn wọn yẹn lò tán fún nǹkan kó má bàjẹ́ ìdí yẹn fún lè dẹ́kàn ní láti lè ṣe àkóso àwọn ènìyàn yóò fẹ́ bá a ṣiṣẹ́ ìránṣẹ́ nínú ọbàjá torí pé òun ló dájọ́ sílẹ̀ yóò fẹ́ dúró tí yẹn ṣe fún lè díẹ̀ o kí wọ́n máa pa ní ìran yọ Ọlọ́run pè é fún. lónìí mi àwa sọ ọ́ di ọ̀gá mọ wọn lọ́wọ́ fọlẹ bẹ́ẹ̀ báwo kíní kan lóde òní wòlíì wọn ní sábà gégún mọ́ àwọn èèyàn lórí ju tí wọn kì í ní ìdáríjì torí pé ẹ̀mí ń gbéná wọn kì í fẹ́ gba ìdáríjì bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wọ́n bá jẹ́ pé ẹni yóò wà pẹ̀lú ẹni kankan náà ni yẹn ń sá fún ni kó tó fi ẹnìkan ẹ bá wọnú bíbélì náà bó ṣe wà náà ni kó tó fi ẹnìkan gégún ẹ̀rùn máa wà torí pé wòlíì asọ̀rọ̀ṣẹ́ ni wọ́n bẹ́ẹ̀ ni Ọlọ́run bá fi àṣẹ yẹn sẹ́nu fún bẹ́ẹ̀ ni yá sì sọ wá sì rí bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ ni. ọ̀dà bàbá fún mi tẹ̀síwájú ìbéèkẹ́wọ́ ìmọ̀ àbẹ̀rẹ̀ bá a bá wó lónìí dáadáa ẹ rí mọ́fọ́lì oyè pọ̀ oyè evangelist apostoli olùkọ́ni gbogbo ẹ̀yẹ ẹ̀ka yẹ gbọ́ dáadáa àmọ́ àwọn ipò àwọn wà lóríṣiríṣi nínú ìjọ lónìí gẹ́gẹ́ pé bẹ́ẹ̀ mo bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀ ni ipò làwa ń wó lónìí fọlẹ wọn gbọ́dọ̀ fún mi sípò yẹ òmí ni mo gbọ́dọ̀ jẹ bí òmí ni mo gbọ́dọ̀ jẹ tó hun òmí ni mo gbọ́dọ̀ jẹ prọfẹtì kìnnì kan gbogbo ẹ pátá òmí ni mo gbọ́dọ̀ jẹ ipò yẹ tó ní í ṣe pẹ̀lú Ọlọ́run lọ́jọ́ ìdájọ́. ẹ ṣeun kọ́lọ́run kó ràn gbogbo wa lọ́wọ́ ká délé sí mi. àmín. ṣe rí ẹ̀dá ayé kò bá tí ì délé yé kò bá múra láti délé kò ní ipò kankan lọ́rùn. kò sípò lọ́rùn bí kò bá yìí múra. ṣe rí ọ̀nà kan náà lolùṣọ́ àgùntàn àti àwọn ọmọ ìjọ àdàn. ní a bá ń sọ nípa ipò Ọlọ́run fọ sí pé kán fún àwọn kan sípò gẹ́gẹ́ bí ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa ọ̀rọ̀ kẹta tí mo fẹ́ fún wa nìyẹn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run méjì ló wà ṣùgbọ́n a kò lè kà á tán nítorí àkókò ẹ wo ìwé Róòmù orí 13 ẹsẹ̀ kìíní kí olúkúlùkù ọkàn kí ó forí balẹ̀ fún àwọn aláṣẹ tí ó wà ní ipò gíga nítorí kò sí àṣẹ kan bí kò ṣe láti ọ̀dọ̀ Ọlọ́run wá àwọn aláṣẹ tí ó sì wà láti ọ̀dọ̀ Ọlọ́run lé arán wọn wá ẹsẹ̀ kejì nítorí náà ẹni tí ó bá tàpá sí àṣẹ ó tàpá sí ìlànà Ọlọ́run àwọn ẹni tí ó bá sì tàpá yóò gba ẹ̀bi fún ara wọn nítorí ìjòyè kì yóò ṣe ẹ̀rùn iṣẹ́ rere bí kò ṣe iṣẹ́ búburú ǹjẹ́ ìwọ á ṣe àìbẹ̀rùn àṣẹ wọ́n ń ṣe èyí tí ó dára ìwọ ń gba ìyìn láti ọ̀dọ̀ rẹ̀ nítorí ìránṣẹ́ Ọlọ́run sáà ní í ṣe fún ìwọ ó ní fún wọn fún rere ṣùgbọ́n bí ìwọ bá ṣe búburú bẹ̀rùn nítorí kò gbé idà náà sókè lásán nítorí ìránṣẹ́ Ọlọ́run ní í ṣe olùgbẹ̀san láti ṣiṣẹ́ ìbínú lára ẹni tí ń ṣe búburú so àwọn tí a fún sí ipò tí wọ́n bá lo ipò yẹn dáradára ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kó yé mi pé òun fún ara ẹ̀ tó fi àyè gbà wọ́n fún ipò yẹn ló máa fún wọn ní ẹ̀tọ́ yóò yẹ tó Jésù sọ pé lọ́wọ́ ẹni a bá fi púpọ̀ sí láò béèrè púpọ̀ lọ́wọ́ ẹni tá a fún kékeré sí láò béèrè kékeré so lọ́wọ́ ẹ̀ nídájọ́ yẹn wà ṣùgbọ́n èyí tó le jù ni pé kí ẹni yẹn rí ọ̀run wọ̀ bí kò bá rọrùn wọ̀ kò ní í ṣe pẹ̀lú Ọlọ́run. 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 gbogbo ẹ̀ náà yẹn ń wo mí lédèdè àsìkò yìí ọ̀tọ̀ tó ń kí ẹ̀yìn kalẹ̀ ìbẹ́ ń gbọ́rọ̀ ẹ̀ ń gbọ́ pé ń ṣe ń nọgbà kò sí ó jẹ oyè bí kò gbọ́dọ̀ dúró dédé Ọlọ́run kò mọ̀ ẹ́ fọ́lì ọ̀gá náà jẹ. àìnáṣẹ́ ìṣe ọ̀pọ̀ kò ní à torí ìṣòro lè fún kí jẹ́ adarí ibi kí jẹ́ aṣíwájú ibi kí ní pọ́ dáadáa lébi fún gbogbo ayé kó mọ̀ kádé lọ́rùn fún ká bá ẹ nánà àrífín ni kò dáa yẹli pé gbogbo àwa náà yẹ wọlé po yẹ ká ń dọ́gbọ́n kan sí èkejì ká ń fòkun sí Ọlọ́run kálá padà ẹ padà àwa náà yẹ gẹ́gẹ́ pé ibi àtìgbè tẹ́lẹ̀ yọjẹ́ àwọn wòlíì ni mo gbọ́dọ̀ jẹ́ jaguda omi wòlíì ni mi omi náà sì lé pásítọ̀ omi náà lé evangelist gbogbo ẹ̀ lóníkọ̀ ìṣókò pọ̀ ká ń darí ẹ̀wọ̀n lè kò sóníkàn yóò lè bá ń fọ wọn lé bí kó bá ṣóhun pàná ẹ̀bùn ẹ̀ torí bó ń bá ń lé e mọ́ ká padà oníkọ̀ ìṣókò gbọ́dọ̀ léhun méjì líjọ. ìka lọ àbí kó pàdánù gbogbo ẹ̀. bẹ́ẹ̀ni ẹ pàdánù gbogbo ẹ bí kò bá mẹ́hàn ìdí ẹ̀ rí pé padà kí mú ọkọ̀ ìṣòlì gírí kí máa fù dẹ́kẹ̀dẹ́kẹ̀ ó kú yẹ bí ilé ìhun yẹn ń jẹ́ kó yé mi o kí máa fù tọ́ wọn yówó lábẹ́
àdúpẹ́ ibẹ̀ mi kẹrin láàrin ìṣẹ́jú méjì òun náà lè fọ́lì àbàwọ̀ ayé òní àwọn kan wọ̀ wọn dúró olúwa ò bá ń pa kínní olúwa bá ń ṣe gbá pẹ̀lú kan dúró ní gbangba ká máa gbàdúrà fọ̀líkúlùkù kó sì ti yan fọlẹ̀ aládùn àlàwáwọ̀ ẹ̀dùn òkèèlè rẹ̀ wọn ìwádìí ọlọ́run. agogo wa ti lọ bàbá mi ọlọ́run á wò yín àmín. gbólóhùn kan ni mo fẹ́ sọ fún wa nínú ọ̀rọ̀ ọlọ́run níbẹ̀ ìwé Mátì orí 6 ǹjẹ́ ká wo ẹsẹ̀ tí ó wà ń bẹ̀ ká wo kí ni bàbá yẹn wí ó ní nígbà tí ìwọ bá ń gbàdúrà má ṣe dàbí àwọn alágàbàǹgebè nítorí wọ́n fẹ́ àti máa dúró gbàdúrà ní sínágọ́gù àti ní gígùn ilé àti ní ìta kí ènìyàn kí ó bá lè rí wọn lóòótọ́ ni mo wí fún yín wọ́n ti gba èrè ẹ̀ láyé ibi ń bí láàrán láyé níbi ṣe rí nǹkan tẹ́ ẹ sọ yẹn ọkùn ṣọ́ọ̀ṣì lónìí pàápàá jùlọ ìjọ alátẹ̀wọ́ nítorí kékeré hùn nítorí àṣehàn àwọn ń fura hàn la kí ènìyàn wọn kí wọ́n lè mọ̀ pé ó gbóná náà dúà dáadáa bó bá sì jẹ́ pé ìyẹn la bá dúró fún ìṣòro méjì ló wà ń bẹ̀ àkókò wa ló lọ àkọ́kọ́ lélẹ̀ máa ń jẹ́ ká dúà ní ìdènà nígbà mi èkejì máa ń mú kéèyàn padà wá di ẹni àsín wọ́n ti lé ẹlòmíì kò nànà ilé lónìí nítorí ariwo yìí ẹ kò tẹ̀ bí kábàdùn ẹ sì háyà ilé àwọn ó gbé bí tẹ́lẹ̀ kò ṣe bẹ́ẹ̀. kò ṣe wẹ́. bẹ́ẹ̀ bá ṣe wo ìjọba orílẹ̀-èdè wọn kò fọ́ sí kéèyàn máa pariwo òun náà fi sọ pé nínú chọ́ọ̀ṣì àgbẹ̀dọ̀ di ẹriwo kù ìjọ ibi ó bá jẹ́ ń pariwo ni a jẹ́ pé ilé kò ìkárí ẹ̀ dúgbò so èrè ariwo àdúà èrè inú ayé yìí ni kì í ṣe èrè tí Ọlọ́run ntí Jésù sọ fún wa ni pé ká fara pamọ́ gbàdúrà pàápàá jùlọ àdúà ìdákẹ́jẹ́ nínú ilé láàárọ̀ tàbí lọ́wọ́ alẹ́ nígbà tàbí lóṣù àdúrà téèyàn lè gbà kí wọ́n gbọ́ lọ́hùn yẹn kí gbogbo àwọn èèyàn mọ̀ pé àwọn ń gbàdúrà bẹ̀ bóyá eré òkè kan ibi yẹn lọ péjọ bóyá sọjí àbí kìnní kan ó sì ní agogo yẹn gbẹ́dọ̀ pariwo yẹn náà bá àwọn ẹlòmíràn wọn gbé aago ká lọ sójà kì í sì pé bóyá fẹ́ lọ jèrè ó kan kó lọ mi aago káwọn èèyàn mọ̀ kó ti gba Jésù ká máa pariwo sétí fún àwọn ìyẹn kì í ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run àṣehàn ní Bíbélì pé. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àṣehàn òun náà là ń fi ṣe ẹ̀yin olúwa o ó yá mo ti dánmọ́ ẹ olúwa bá ń jẹ gíní àkọ́kọ́ lọ́tẹ̀ pọ̀n bàbá máa fọ̀rọ̀ náà sọ̀rọ̀ àǹgó náà ti lọ kájọ jáwọ́ ń díẹ̀ kájáwọ́ olúwa ò bá ń pa alákàṣègbè bá ń pa aláǹgbájá ìyẹn lọkùnrin ìjọ lónìí nǹkan lè mọ fọlí ẹ náà ti gbóná oníyẹ oníṣẹ́ ìránṣẹ́ ọ̀pọ̀ kò ní í ṣe wọn nǹkan lè mọ fọlí Ọlọ́run pé òun náà bẹ́ẹ̀ Ọlọ́run kò pè ẹ́ fàbalẹ̀ bọ́nà ò bá pé àfọ̀fẹ́ wọn ni mo pé ẹ wá sọ́dọ̀ mi àdúpẹ́ ẹ̀yin ẹ bá ń darúkọ yín àbífúkẹ́ fún nọ́mbà yín kalẹ̀. òun náà ni Ìjàọlá Elijah Ọláìdé láti inú ìjọ Chapelle de Renaissance ti ìlú Ìpòbẹ́ Ayẹ́rẹ́ Àgbàrò ẹ ṣeun nọ́mbà tí àwọn èèyàn fi ń pè mí WhatsApp òun náà ni 01 68 07 52 61 òun ni WhatsApp nọ́mbà wa òun náà tọ́ ni àpẹẹlẹ wa. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àdúrà níwọ̀nba kírun. kí Ọlọ́run kó dáwọ́lé gbogbo wa. àmín. gbogbo àwa tá a ti ń ṣe ẹsẹ̀ gbé lábẹ́ àdúrà pàápàá jùlọ tó mú ìkùnà bá wa láti ìsinsìnyí lọ ẹ̀mí tó ń kíyèsí a tó ń gbé ìgbésẹ̀ kíákíá Olúwa kó dàálù wa. àmín. agbára àjíǹde kó fọhùn lórí ayé. àmín. mo gbàdúrà agbára àtúnṣe kó wọnú ayé ẹnì kọ̀ọ̀kan iléeṣẹ́ yìí kò ní dàrún a máa tẹ̀síwájú Jésù Olúwa wa. àmín. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin omi tí ń létò ìtọ́ Damiro Daniel lomi ń jẹ́ nọ́mbà ẹ̀ lè pe omi náà sí lè 91 01 91 77 52 97 aláṣẹ àti olùdarí ojúlé iṣẹ́ yìí oníyẹ tí mo pẹ ní mo ní Kásùmù Ìṣọ̀lá pẹ̀lú ẹlẹ́tìlẹ́yìn wọn Abudu Ọláníjà ẹ bá ń kí bàbá ìyẹ MO Abíọ́dún dáadáa ẹ sì bá ń kí Fáṣọpẹ́lẹ́ tí orílẹ̀-èdè Mali olómìnira ọkùn ìdẹ́dẹ́ àsìkò yìí ìpàdé òmìnira tí bí oyin o ó dìgbà. Oya ẹ wo Sọ́lọ́ TV lórí YouTube ìmọ́lẹ̀ ọmọ àyànná ó ti gorí afẹ́fẹ́. Àwa la láṣà, àwa la lédè, Ọ̀sọ́lọ́ TV ní kẹ́ máa wò. Ọ̀sọ́lọ́ TV. Ìmọ́lẹ̀ gbogbo ọmọ Ànàgó.